Ẹ̀yọ̀ jẹ́ nǹkan tó tóbi díẹ̀ o. Ó tóbi o. Ẹ̀yọ̀ yìí àti Ìjẹ̀bú ló ti wá. Àti Ìjẹ̀bú Ìpẹ́rù lẹ̀yọ̀ yìí ti wá o. Tí a bá wo èdè tí ẹ̀yọ̀ ń sọ, ẹ rí pé èdè Ìjẹ̀bú ni. Èsùrùnkùrùn, máa jàgbọ́n díẹ̀, èdè Ìjẹ̀bú ni o. So ẹ̀yọ̀ jẹ́ nǹkan tó tóbi. But nígbà tí ẹ̀yọ̀ wá láti Ìpẹ́rù tó dẹ́kọ̀, àwọn Èkó tẹ́wọ́gbà wọ́n sọ́de nǹkan ńlá, wọ́n gbé lárugẹ tí gbogbo yẹn wá ń pé wò. Òkú náà ń ṣẹ̀yọ̀ fún o, wọ́n ń ṣẹ̀yọ̀ fáláyé o. Tí èèyàn ńlá kan bá kú, wọ́n máa fi ń ṣe ẹ̀yẹ fún. Tó ń fẹ́ yọ̀ ọ́ ṣe nìyẹn. Ẹ jọ̀ọ́, akọọdún. Akúyèdó. Ẹ̀mí aṣọ́pọ̀ ẹ jọ̀ọ́. Ẹ̀mí ayabo ọdún ayabo. Kí lórúkọ yín? Èmi ni Mutairu Ajagun láti Ìgà Ajagun. Chief Mutairu Ajagun, olóyè Ajagun láti Ìgà Ajagun. Ló ti fáwọn pé ẹ̀yọ̀ Ajagun ló wà yín báyìí. Ẹ̀yọ̀ Ajagun ló wà ń bẹ̀. Ẹ̀yọ̀ Ajagun yé sà. Mo yọ fún ẹ, mo yọ fún ẹ. Yé sà. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ sọ nípa ẹ̀yọ̀ yìí gan tá ń gbé? Ẹ̀yọ̀ yìí ó ti kéré lọ tí ń fẹ́ mi ṣẹ̀yọ̀. Kò yé yín, mo tún wá dàgbà sínú ẹ̀. Bẹ̀tẹ̀ mi náà tún wá fi ọmọ lẹ̀ sórí ẹ̀ báyìí. Ọmọ mi náà ti ń ṣẹ̀yọ̀ yìí. So yé yín. So ẹ̀yọ̀ yóò dẹ̀ ń ṣẹ̀yọ̀ ọ̀jọ̀gbọ́n. Tẹ bá rí tó ẹ̀pọ́n jẹ́ kọ́mọ ẹ̀yọ̀ wa wọlé ni. Ẹ̀yọ̀ tó máa ń jó ni. Tẹ bá ṣàkíyèsí ẹ̀ máa róbìnrin lẹ́yìn ìwà rẹpẹtẹ. Ẹ̀yọ̀ fàájì ni. Ẹ̀yọ̀ tí ò ń jà tí ò ń ṣe ọkàn ni lẹ̀yọ̀ Ajagun. Tẹ bá gbé gbogbo wa wọlé ni. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ń jó. Tẹ bá ṣàkíyèsí ẹ̀rígbọ́n wọn kan wọ singlet lásán, wọn wọ aṣọ ẹ̀yọ̀, wọn dẹ̀dẹ̀ filẹ̀ ẹ̀yọ̀. Lára àwọn oníjó wa ni alọ́kùnrin alóbìnrin. Èmi lọmọ ìlà ìyógun ọmọ agbádi fọ́dọ̀ ọmọ òróǹ fúlì ọmọ Ajagun Ajíbógun ọ̀gá ogun ògbórí olóyè ìṣọ̀kalẹ̀ lọ́sẹ̀ gọ́gọ́ ẹ̀kí mo ní tó ní gbọ́bọ̀ mọ́ gbọ́ ẹ̀kí kálámù bá máa mọ ẹ̀kí torí ohun lóhun tá fọ́ ní máa gbọ́ èjìgbò tàbọ̀jẹ̀ wú lẹ́nu àrùn délé onígbẹ́ni lọ́sàwọ̀ ẹgbóhun lóyún olóyè ìṣàní lọ́sọ̀rọ̀ ẹgbóhun rájà èmi ọmọ àwọn òní lọ́sọ̀rọ̀ ẹgbóhun àwọ̀ lẹ́nu mi. Mo kọrin eku, mo tèrà ọkú, mo tèrà ọkú, pọ́kú ooo mi ò mọ̀, bí òkú ooo mi ò mọ̀, tí mo ti kọ́lé tí mo dẹ̀ ralẹ̀, yéésù. NigbatiTV. Ọkọ ti kú. Ilé Tàpá. Èmi ọmọ ń fọ́lù ọmọ Ajagun, Ajíbógun, ọ̀gá ogun. Iwájú mi ogun ni, ẹ̀yìn mi ogun ni. Wọ́n ní má jáde lálẹ́ mo pàdé àwọn àgbààgbà mẹ́ta. Wọ́n fún mi lábẹ́rẹ́ mẹ́ta, mo lò kọ́gbọ́n mo lò kọ́yọ̀. Ìkan tó kù mo fi ṣọmọ aráyé lóore. Àkọ́tí tí mo fi jòkó, ìyẹn dàpọ̀ sí owó. Ọ̀nà tí mo gbà, ìyẹn dọ̀nà ọ̀la. Gbogbo èrò tó yẹ kó ẹbọ mi sùúrù mu. Torí kùrùmọ̀ anọ́ni, àgbọ̀nì anọ́ni, Ajagun òrìṣà. Bí mo sì kọ́lé, bí mo jẹ̀ rálẹ̀. Ṣé rí ọdún tá à ń ṣe lé ní ọdún gidi ni ọdún ẹ̀yọ̀. Ó dáa ká máa ṣe nígbà gbogbo láti fi rántí bí ìlú wa ṣe jẹ́. Nǹkan ìbílẹ̀ wa ni ó yẹ ká máa ṣe nígbà gbogbo. Torí náà kọ́ èyí táwọn ṣe lọ́dún yìí gan ó dáa púpọ̀. Àádẹ́ tó máa ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lágbára Ọlọ́run. Ṣe lọ́jọ́ tòní ojú ò lè fi wò mà. Ojú rẹ ni o
Ọlọ́run ní fẹ́ lè ṣàṣemọ fún gbogbo wa nǹkan tó jẹ́ pé a thing of pride ló jẹ́ fún wa fún Èkó ṣó ti ẹyin kì í ṣe nǹkan tó ń ṣe lọ́dọọdún so I give honour and credit to leadership wa ní federal Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti gómìnà wa nípínlẹ̀ Èkó torí ẹni tó débí lẹ́ni a mọ̀ pé ire ni inú gbogbo everybody dùn àdúrà bẹ́ẹ̀ ṣe ti rí ọjọ́ ti rọ̀ ọ̀run ti ṣí kí nǹkan rere nǹkan tuntun nǹkan dáadáa kó máa ṣẹlẹ̀ sí wa gbogbo àdúrà tó dẹ̀ ń fọdún yìí ṣe kó bá gbogbo wa nílé àtọ̀nà wa. Ẹ káàsán orúkọ mi ni Farouk ọ̀rẹ́ àgbà Ìjẹ̀bú-Òde mo ti wá ẹlẹ́ṣin ni mí but mo dẹ̀ wá wo àwọn mo bá àwọn Bájúláyé wá láti wá wòran ẹ̀yọ̀ tó ń ṣe léni kò ń ṣe ojoojúmọ́ náà máa ń ṣe so opportunity tó jẹ́ fèmí láti náà wá appreciate ẹni yẹn but ṣẹ́rí èmi náà gbọ́ pé ṣẹ́rí bó ṣe wà yìí ló ṣe dáa kò gbọ́dọ̀ síjà tó bá ní ká bọ́ bàtà tó bá ní ká ṣí fìlà ká wá bá àwọn ará Èkó yọ̀ ká dà ṣe fàájì ká dà appreciate ara wa mo dẹ̀ dúpẹ́ tó welcome mi tó ṣe mí lálejò bí ṣe wà yìí mi ò ní problem rárá àwọn tó dẹ̀ wá ń bí Ọlọ́run ní jẹ́ kó síjà ká ṣe fàájì ká gbádùn ara wa ká dẹ̀ appreciate culture wa bó ṣe kó rí nìyẹn.